ogun abẹ́lé apá kẹrin. ọjọ́ burúkú lọ́jọ́ tí ẹgbẹẹgbẹ̀rún àwọn ọmọ Ìgbò kú ikú oró nílẹ̀ haúsá lọ́dún 1966. níṣẹ́ làwọn haúsá ń dùbú wọn bí ẹran. kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ wàhálà tó ṣẹlẹ̀ nílẹ̀ haúsá lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 1966 olórí nàìjíríà àgbà náà ló jẹ́ kó ṣẹlẹ̀ o. ìdí ni pé onílé ní lọ́wọ́ àlejò pàápàá dì sẹ́rù díẹ̀ lọ́wọ́ àwọn ọ̀gá sọ́jà ọmọ ilẹ̀ haúsá díẹ̀ lọ́wọ́ Àgúìyìnrónsì fúnra ẹ̀ ní. ọkùnrin olórí ìjọba náà ti fi Yakubu Gowon ṣe olórí àwọn sọ́jà pátápátá bẹ́ẹ̀ òun kì í ṣe ọ̀gá ńlá nínú sọ́jà nígbà náà. ọ̀pọ̀ àwọn tó jẹ́ ọ̀gá fún un pàápàá àwọn ọmọ Yorùbá ni wọ́n wà níbẹ̀. Ìrónsì kò sì ṣe bí ẹni pé òun rí wọn. ọ̀gágun àgbà náà ti yọ olórí àwọn ọlọ́pàá pátápátá Louis Edet tó jẹ́ ọmọ Calabar kúrò nípò. ó ti fi ọmọ haúsá kan tí wọ́n ń pè ní Kam Salem sí i. ìyẹn nìkan kọ́ o, ọkùnrin náà mú ọmọ haúsá míì Muhammadu Dikko Yusuf ó fi ṣe olórí àwọn ọlọ́pàá inú. bẹ́ẹ̀ ló jẹ́ pé bí a bá ti yọwọ́ ipò olórí ìjọba tí Ìrónsì fúnra ẹ̀ wà, àwọn ipò tó tún lágbára jù nínú ìjọba rẹ̀ àwọn haúsá ló kó síbẹ̀. aburú gidi ni eléyìí kó bá a. bó ṣe jẹ́ aburú fún un ni pé nígbà táwọn olóṣèlú ilẹ̀ haúsá ń ṣara wọn jọ ní Kaduna tí wọ́n ń gbìmọ̀ pọ̀ lórí bí wọn yóò ṣe dá wàhálà sílẹ̀, tí àwọn olùkọ́ni ní yunifásitì Ahmadu Bello ní Zaria ń kó àwọn akẹ́kọ̀ọ́ náà lọ́nà táwọn aṣáájú haúsá fi lè gbàjọba wọn padà. gbogbo ohun tó ń lọ yìí ní àwọn sọ́jà àtàwọn èèyàn ńlá tí wọ́n jẹ́ ọmọ Ìgbò àti Yorùbá ń kọ̀wé ẹ̀ ránṣẹ́ sẹ́kọ̀ọ́ sí ọ́fíìsì olórí ìjọba ológun. ṣùgbọ́n bí àwọn ìwé náà bá ti dé ọwọ́ Yakubu Gowon ni yóò dé sí. bí kò sì dé sọ́wọ́ tiẹ̀ yóò dé sí ọwọ́ Kam Salem tàbí Yusuf. ọwọ́ ẹni yòówù táwọn ìwé náà bá sì dé sí nínú wọn yóò jókòó lé ní. Ìrónsì kò sì ní gbọ́ nǹkan kan. ẹni tí wọ́n bá fẹ́ sún jẹ òun náà kò gbọ́dọ̀ máa fepo para kó tún máa jókòó sí ẹ̀gbẹ́ àrò. bí kò bá ṣọ́ra ẹ̀ wọn yóò tì í lu náà ni. ó fẹ́rẹ̀ jẹ́ ohun tó ṣẹlẹ̀ sí Ìrónsì nìyẹn. àbí nígbà tó ṣe pé gbogbo bí nǹkan kò ṣe fararọ tó nì níṣe lòun náà tún ṣa ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́jà ọmọ Ìgbò jọ tó sì fún wọn ní ìgbéga láti oyè major sí lieutenant colonel. àwọn sọ́jà tó sì fún ní oríṣiríṣi àgbéga bẹ́ẹ̀ wọ́n lé ní 12. bẹ́ẹ̀ ló sì fi wọ́n sí ipò ńlá yípo. àwọn ọ̀gá ológun tí wọ́n jẹ́ Yorùbá tí wọ́n wà lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ padà ní kíá nítorí inú bí wọn pé ó gbé àwọn ọmọọṣẹ́ àwọn lé àwọn lórí. púpọ̀ nínú wọn sì rò pé ó fẹ́ sọ àwọn sọ́jà tí wọ́n jẹ́ ọmọ Ìgbò di olórí àwọn tó kù ni. ṣùgbọ́n kékeré ni ìbínú àwọn Yorùbá tí wọ́n jẹ́ sọ́jà yìí. tàwọn Haúsá ni kò ṣeé fẹnu sọ rárá. ṣùgbọ́n wọn kò torí ẹ̀ pariwo síta. kàkà bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í múra sí ohun táwọn olóṣèlú wọn ti sọ fún wọn tẹ́lẹ̀. wọ́n sì bẹ̀rẹ̀ sí í ṣe ìpàdé oríṣiríṣi ní Kaduna. ṣé Kaduna ló dàbí olórí ìlú fún gbogbo ilẹ̀ Haúsá nígbà náà? nítorí ibẹ̀ ni Sàdánà wà tó ti ń ṣèjọba. àwọn olóṣèlú tí wọ́n jẹ́ ọmọ NNPC tí wọ́n ti fòfin dè ló ń darí ìpàdé náà. ṣùgbọ́n kò pẹ́ rárá tí wọ́n fi mú gómìnà ológun ìpínlẹ̀ ọ̀hún Hassan Katsina tí Ìrónsì fúnra ẹ̀ yàn mọ́ra. òun ló sì dàbí pé wọ́n fa iṣẹ́ náà lé lọ́wọ́ pé kó rí i pé ìyà kò jẹ àwọn Haúsá gbé o. Hassan Katsina yìí ọmọdé sójà lòun ní 1966. ṣùgbọ́n nítorí pé Ìrónsì ń wá ọ̀nà láti fa ojú àwọn aṣáájú Haúsá mọ́ra nítorí ẹ̀ ló ṣe mú un tó sì fi ṣe gómìnà ìjọba ilẹ̀ Haúsá. bẹ́ẹ̀ Katsina yìí ọmọ ọba ìlú Katsina ni ìyẹn Usman Nagogo. alágbára ọba kan ni Usman Nagogo. ìwé 6 àtijọ́ ló kà ó sì ṣe tíṣà díẹ̀ kó tó wọ iṣẹ́ ọlọ́pàá lọ́dún 1929. lẹ́yìn tó di ọ̀gá tán ni wọ́n fi ṣe olórí ìjọba agbègbè Katsina. nígbà tó sì di ọdún 1944 olórí Nàìjíríà nígbà náà Arthur Richards gbé ọ̀pá àṣẹ fún gẹ́gẹ́ bí ẹ̀mà ìlú Katsina. lọ́dún tó jọba yìí gan ló lọ sílùú òyìnbó tó lọ wo àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n bá wọn jagun ní Burma. ohun tọ́rọ̀ ọba Katsina yìí fi yàtọ̀ ni pé òun làwọn ìjọba òyìnbó kọ́kọ́ ń lò
láti kó àwọn ọmọ haúsá sínú sọ́jà. Ohun tó sọ di ọ̀kan nínú àwọn igi lẹ́yìn ọgbà fún Ahmadu Bello tí í ṣe Sardauna Sokoto nìyẹn. Láti ọdún 1952 tí Sardauna ti di olórí ilẹ̀ haúsá ni ọba Katsina ti wà nínú ìjọba rẹ̀. Ó sì wà níbẹ̀ gẹ́gẹ́ bí mínísítà títí di ọdún 1966 táwọn Nsegbu yìnbọn pa olórí ìjọba ilẹ̀ haúsá náà. Nígbà tí wọ́n yìnbọn pa Sardauna yìí bí ìgbà pé ọmọ Katsina yìí gan ni wọ́n yìnbọn pa ni, nítorí kò sóhun kan tí Sardauna ṣe tí ọba náà kò mọ̀ sí. Gẹ́gẹ́ bí ọlọ́pàá àtijọ́, gẹ́gẹ́ bí olórí ìjọba tẹ́lẹ̀ àti gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àwọn òyìnbó Gẹ̀ẹ́sì, Usman Nagogo làwọn ọba ilẹ̀ haúsá tó kù ń wò lójú pé yóò ṣètò báwọn yóò ṣe gbẹ̀san lọ́wọ́ àwọn tí wọ́n pa àwọn aṣáájú àwọn. Ọ̀rọ̀ náà sì rọrùn fún ọba yìí nítorí Nronsi ti fi ọmọ ẹ̀ tó wà nínú sọ́jà Hassan Usman Katsina ṣe gómìnà gbogbo ilẹ̀ haúsá. Bẹ́ẹ̀ ni Nronsi tó wà lẹ́kọ̀ọ́ kò mọ̀ pé níṣe lòun gbé ọmọ adìyẹ sí abẹ́ tí òun ń gbin àgbàdo. Òun kò mọ̀ pé ọmọ ẹyẹ ti rí àṣírí àgbẹ̀, kò mọ̀ pé kò sí àṣírí kan tó ń lọ nínú ìjọba òun táwọn aṣáájú àwọn haúsá wọ̀nyí kò mọ̀. Ọ̀nà tí wọn yóò sì gbà mú ni wọ́n wá lójoojúmọ́. Lójoojúmọ́ làwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n jẹ́ haúsá ń ṣèpàdé lálaalẹ́ ní Kaduna. Bẹ́ẹ̀ làwọn ọba ń lọ tí wọ́n ń bọ̀ láàfin ọba Katsina náà. Àwọn olóṣèlú sì bẹ̀rẹ̀ sí í ra oríṣiríṣi ìbọn àti ọta ìbọn pamọ́. Wọ́n sì ń sọ fáwọn tí wọ́n bá béèrè lọ́wọ́ wọn pé àwọn fẹ́ lọ máa ṣọdẹ nílùú àwọn ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà hàn sí gbogbo ọlọ́gbọ́n pé àwọn haúsá wọ̀nyí ń palẹ̀ ogun mọ́ ni. Gbogbo báwọn nǹkan wọ̀nyí ṣe ń lọ ni àwọn sọ́jà tí wọ́n jẹ́ Ìgbò ń sọ fún Nronsi. Pàápàá ọkùnrin kan tó jẹ́ ọ̀gá pátápátá fáwọn sọ́jà agbègbè ilẹ̀ haúsá yìí, Alex Madiebo. Ṣùgbọ́n bóyá àwọn ìwé tí Madiebo ń kọ kò tilẹ̀ dé ọ̀dọ̀ Nronsi rárá ni o, tàbí pé Nronsi kò gba ọ̀rọ̀ náà gbọ́ fúnra ẹ̀ ni o, kò sẹ́nìkan tó lè sọ. Ohun tó kàn hàn ṣáá ni pé ọkùnrin olórí Nàìjíríà ìgbà náà kò ṣe nǹkan kan sí gbogbo ohun tó ń lọ. Nígbà tọ́rọ̀ bá sì pọ̀ tó bá fẹ́ ṣe ohunkóhun, Hassan Katsina tí í ṣe gómìnà, ìyẹn olórí àwọn tó ń ṣe é gan náà ni yóò tún pè tí yóò sì pàṣẹ ohun tí yóò ṣe fún un. Nígbà tí Hassan rí i pé ẹjọ́ táwọn ọ̀gá sọ́jà ní Kaduna ń fi ránṣẹ́ sí Èkó lọ́dọ̀ Nronsi ti pọ̀ jù, ó pe gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá sọ́jà nílẹ̀ haúsá sí ìpàdé níjọ́ kan. Ó sì sọ fún wọn níbẹ̀ pé gbogbo ohun tí wọ́n ń ṣe lòun ń gbọ́ o, àti gbogbo bí wọ́n ṣe ń fẹ́ máa fìyà jẹ àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n jẹ́ ọmọ haúsá lòun mọ̀. Ṣùgbọ́n òun fẹ́ sọ fún wọn pé kò sẹ́ni méjì tó dá gbogbo ohun tó ń lọ náà sílẹ̀ bí kò ṣe olórí Nàìjíríà o, ìyẹn Nronsi fúnra ẹ̀. Nítorí bó bá ṣe pé ó ti ṣèdájọ́ àwọn apààyàn tí wọ́n pa àwọn aṣáájú ilẹ̀ haúsá ni, ohun gbogbo yóò ti máa lọ déédéé o. Ṣùgbọ́n ó kìlọ̀ fún wọn o, ó ní lọ́jọ́ táwọn haúsá yóò bá fìbọn gbàjọba, ọ̀sán gangan làwọn yóò ṣe o. Àwọn kò ní í ṣe láàrin òru bíi tàwọn sọ́jà kan tí wọ́n ń pààyàn kiri ìlú lóru. Bó bá ṣe pé níbi tí olórí tẹnu rẹ̀ ti kálù ti ń ṣèjọba ni, kò sọ́gà ológun kan tí yóò ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí olórí ìjọba ológun, lójú ẹsẹ̀ ni eégún rẹ̀ yóò di èèyàn, nítorí aṣọ yóò fàyà mọ́ ọ lórí pẹrẹgẹdẹ ni. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn ọ̀gá sọ́jà tí wọ́n wà níbẹ̀ ni wọ́n ránṣẹ́ ọ̀rọ̀ yìí sí Nronsi, tí wọ́n sì sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ nípàdé ọ̀hún, Nronsi kò tún rí nǹkan kan ṣe sí i. Nínú oṣù kẹta ni Hassan Katsina ṣe ìpàdé yìí. Nígbà tí yóò sì fi di inú oṣù kẹrin, nǹkan míì bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nílẹ̀ haúsá. Rédíò kan ṣoṣo tó wà ní gbogbo agbègbè náà nígbà náà ni rédíò Nàìjíríà Kaduna. Òun nìkan náà ni wọ́n ń gbọ́ ní gbogbo ilẹ̀ haúsá. Rédíò yìí ló bẹ̀rẹ̀ sí ṣe àwọn àgbàyanu ìkéde kan nínú oṣù kẹrin ọdún 1966. Gbogbo àwọn ọ̀rọ̀ tí Sardauna àti Tafawa Balewa ti sọ lásìkò tí wọ́n ń polongo ìbò làwọn bẹ̀rẹ̀ sí tún tẹ̀ jáde. Pàápàá àwọn ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ pé haúsá ló ní Nàìjíríà, àwọn ẹ̀yà yòówù tó bá sì fẹ́ dí wọn lọ́wọ́ àwọn gbọ́dọ̀ pa wọn rẹ́ ni. Wọn kò sọ̀rọ̀ náà lédè òyìnbó rárá o, àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní èdè haúsá ni wọ́n ń gbé jáde. Ìtumọ̀ èyí ni pé àwọn aṣáájú haúsá yìí ń palẹ̀ ọkàn àwọn èèyàn wọn mọ́, wọ́n sì ń sọ ìdí tó ṣe yẹ kí wọ́n jà láti gbẹ̀san fún wọn. Nígbà tọ́rọ̀ náà ká àwọn ọ̀gá sọ́jà Ìgbò kan lára, wọ́n pe Katsina pé kó dáwọ́ ohun tó ń lọ lórí rédíò náà dúró. Ṣùgbọ́n gómìnà náà sọ fún wọn pé òun kò lè dá àwọn èèyàn dúró kí wọ́n má sọ èrò ọkàn wọn jáde o. Ṣé àsọtì ní jẹ́ kínní àná
ohun tí wọ́n ti jọ pinnu ni wọ́n ń ṣe. Lóòótọ́ ni wọ́n tún sọ̀rọ̀ yìí fún Nronsi o, ṣùgbọ́n lórí Nàìjíríà náà kò ṣe nǹkan kan. Ìyẹn ni kò ṣe ya ẹnikẹ́ni lẹ́nu nígbà tó di kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kan tí ariwo sọ láàrin ìlú ní Kaduna pé àwọn Haúsá ti kó ara wọn jọ o, wọ́n sì ti bẹ́ jáde bí wọ́n ṣe kírun òwúrọ̀ tán. Wọ́n ti ń pa gbogbo àwọn ọmọ Ìgbò tí wọ́n bá rí o, bẹ́ẹ̀ ni wọ́n ń dáná sun ilé wọn. Èyí tó burú nínú ọ̀rọ̀ yìí ni pé bí wọ́n bá ti rí ọmọ Ìgbò kan nínú mọ́tò, wọn yóò wọ ọ bọ́ sílẹ̀ ni wọn yóò sì lù ú pa síbẹ̀ tàbí kí wọ́n dúnbú ẹ̀bí ẹran. Bákan náà ni wọ́n ń da bẹntiróòlù sí ilé tí wọ́n bá ti mọ̀ pé ti Ìgbò ni wọn yóò sì sún kanlẹ̀. Ìjà ìgboro náà sì le koko. Ohun tó túbọ̀ jẹ́ kó le ní Kaduna ni pé àwọn ọlọ́pàá tó yẹ kó mú wọn kò mú wọn o, wọ́n jọ na àwọn ọmọ Ìgbò tí wọ́n bá rí ni, ànápàsì ni. Ní Kano, ẹnubodè ìlú náà làwọn oníjọ̀gbọ̀n yìí kọ́kọ́ tò sí. Nígbà tó sì yá ni wọ́n sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lọ sí àdúgbò Sábóngìrì. Níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ Ìgbò. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n nà pa, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń dúnbú. Gbogbo ẹni tí kìí bá ti ṣe Haúsá pípa ni, ṣùgbọ́n àwọn Ìgbò ni ikú oró náà ń pa jù torí àwọn ni wọ́n pọ̀ jù níbẹ̀. Bí wọ́n ti ń pa ọmọ kékeré wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń pa àwọn obìnrin wọn, kódà wọ́n ń pa àwọn ọmọ tí wọ́n ń tọ́ lọ́wọ́ pàápàá. Nígbà tọ́rọ̀ náà le gidigidi fáwọn èèyàn yìí, púpọ̀ nínú wọn sá lọ sí tẹ̀sán reluwé. Wọ́n wá ọ̀nà láti sá padà sí ìlú wọn. Ṣùgbọ́n níṣe làwọn ọmọ Haúsá yìí tún ká wọn mọ́bẹ̀ tí wọ́n sì pa wọ́n tán lọ́wọ́ kan, wọ́n sì kó àwọn ẹrù wọn lọ. Bí wọ́n ti pa àwọn Ìgbò tó wà ní Sókótó kò tiẹ̀ dáa rárá. Nígbà tí wàhálà yìí ti bẹ̀rẹ̀, níṣe làwọn èèyàn yìí kó ara wọn jọ, wọ́n sì sá lọ sínú ṣọ́ọ̀ṣì kan níbẹ̀. Nínú ṣọ́ọ̀ṣì náà ni gbogbo wọn sì dúró sí tí wọ́n ń gbàdúrà fún àlàáfíà ilẹ̀ Haúsá. Ṣùgbọ́n láàrin òru làwọn ọmọ Haúsá wọ̀nyí dé, wọ́n sì tilẹ̀kùn mọ́ gbogbo àwọn Ìgbò tí wọ́n bá níbẹ̀. Wọ́n sì dáná sun ṣọ́ọ̀ṣì náà, wọ́n sì dúró níta láti rí i pé kò sẹ́nìkan tó sá jáde nínú wọn. Bẹ́ẹ̀ ni gbogbo wọn jóná kú mọ́ inú ṣọ́ọ̀ṣì náà, kò sẹ́nìkan tó yè nínú wọn. Ṣùgbọ́n ní Katsina ni ọba ibẹ̀ ti jẹ́wọ́ fún wọn pé òun lọ́wọ́ sí gbogbo nǹkan tó ń lọ náà. Ṣé ibẹ̀ ni ìlú gómìnà Hassan, bàbá rẹ̀ sì ni ọba. Nítorí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé nígbà táwọn Ìgbò gbogbo tó wà nílùú náà gbọ́ pé nǹkan ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Haúsá, ààfin ọba náà ni wọ́n gbà lọ. Wọ́n ní òun nìkan ló lè gba àwọn nínú ọ̀rọ̀ tó délẹ̀ yìí o. Ọba náà ní kò séwu fún wọn, ó sì wá ibì kan níwájú ààfin rẹ̀, ó ní kí gbogbo wọn wà níbẹ̀, kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti wá kọlù wọn níbi tí wọ́n dúró sí yẹn. Bẹ́ẹ̀ ni ogunlọ́gọ̀ àwọn ọmọ Ìgbò wá tí wọ́n sì wà níwájú ààfin Usman Nagogo, ọba Katsina, bàbá gómìnà ilẹ̀ Haúsá. Nígbà tí wọ́n sì ti pọ̀ dáadáa tán, àwọn ọmọ Haúsá náà jálù wọ́n lójijì níwájú ààfin níbẹ̀ ni o. Nígbà tí ọba náà wà nínú ilé, wọ́n sì rẹ́ gbogbo wọn bí ẹni rẹ́lá, wọ́n pa wọ́n tán tí wọn kò jẹ́ kí wọ́n ráàyè sá lọ. Fún odidi ọjọ́ 3 gbáko láàrin ọjọ́ 29 sí ọjọ́ 31 oṣù karùn-ún lọ́dún 1966 níṣe làwọn Haúsá ń pa gbogbo àwọn Ìgbò tó bá wà nílùú wọn, àfi èyí tọ́wọ́ wọn kò bá tó rárá. Àsìkò yìí gan-an làwọn onílàákàyè ti mọ̀ pé ogun abẹ́lé ti dé ní Nàìjíríà, kò sọ́gbọ́n tẹ́nì kankan lè dá sí i. Ọláìwọlá Alága ló ń tú pẹ́rẹpẹ́rẹ ìtàn ogun abẹ́lé yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.